gbajúgbajà òṣèrébìnrin ni tó ní àjọ aláàánú tó fi máa ń ṣàánú tó tún máa ń ṣàánú àwọn èèyàn ìyún Fọlúkẹ́ Dáramọ́lá Sàlàkọ́ ó mà ti sọ̀pọ̀ ọ̀rọ̀ lu gbajúgbajà òṣèrékùnrin ni Abdulrasaq Owókòníran ẹni tí gbogbo ayé mọ̀ sí Wàsó tó sì jẹ́ kó dì í mọ̀ pé aláburú ẹ̀dá ni Wàsó àti pé alágàbàgebè èèyàn tó fẹ́ máa forí èèyàn méjì tó fẹ́ máa fi gbára wọn ni. Kódà ó ní Wàsó ó ń gbìyànjú láti dá ìjà sílẹ̀ láàrin akẹgbẹ́ òun tó náà jẹ́ gbajúgbajà òṣèré tíátà Yorùbá ìyún Fúnkẹ́ Akíndélé tí gbogbo ayé mọ̀ sí ìyá àbèjì tàbí Jennifer ni. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí Fọlúkẹ́ Dáramọ́lá tó ṣe lórí Behind Africa Hey tí ó jáde lórí ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí ni ó ti jẹ́ kó dì í mọ̀ pé òun wo ìfọ̀rọ̀wérọ̀ tí Wàsó onítíátà tó ṣe láìpẹ́ yìí òun níbẹ̀ ni Wàsó ti ń sọ yìí pé lásìkò kan tó ń gbóríyìn fún Fúnkẹ́ Akíndélé tó ń kan sára sí i lórí àwọn iṣẹ́ takuntakun tó ti ṣe ó ní níṣe ni Wàsó ó sọ fún òpùrọ́ mọ́ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe náà pé bóun Fọlúkẹ́ Dáramọ́lá bóun ṣe gbọ́ wípé òun kan sára sí Fúnkẹ́ Akíndélé òun yẹn ó ní òun pe Wàsó wípé kí ló dé tóun yìn Fúnkẹ́ Akíndélé tó sì lóun dóhùn lẹ́kùn pé òun gbọ́dọ̀ yìn Fúnkẹ́ Akíndélé. Fọlúkẹ́ Dáramọ́lá Sàlàkọ́ jẹ́ kó dì í mọ̀ pé baba ńlá arọ́ ni Wàsó pa. Ó ní ọ̀rọ̀ yìí jẹ́ kàyéfì fóun nítorí pé kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ ó lóun sì rí ìwà tí Wàsó hù gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ máa forí òun àti Fúnkẹ́ Akíndélé tí kò síjà láàrin àwọn rárá ó fẹ́ máa forí àwọn gbára ni. Fọlúkẹ́ Dáramọ́lá Sàlàkọ́ ó jẹ́ kó dì í mọ̀ wípé Wàsó tí wọ́n ń wò yìí ó ló súnmọ́ òun púpọ̀ bẹ́ẹ̀ lòun fẹ́ràn gan. Kódà ó jẹ́ kó dì í mọ̀ pé tẹ́lẹ̀ òun máa mú Wàsó jáde tó máa ń tẹ̀lé òun jáde gidigidi ṣùgbọ́n tó ní ìwà tó wù yìí ó dùn òun ó sì jẹ́ kàyéfì nítorí pé kò síbì kan tàbí ìgbà kan tóun ti sọ fún un pé kó dẹ́kun àti máa kan sára tàbí sọ nǹkan rere ń pa Fúnkẹ́ Akíndélé àti pé bí ìgbà pé èèyàn fẹ́ forí èèyàn méjì gbára wọn ni. Fọlúkẹ́ Dáramọ́lá Sàlàkọ́ kò wá sáláì tútú àṣírí ìdí tó fi dá àjọ aláàánú tó fi ń ṣàánú àwọn èèyàn pàápàá àwọn obìnrin tó bá fipá bá lò sùn tó fi dá a sílẹ̀. Ó jẹ́ kó dì í mọ̀ ìpè nígbà tóun wà ní kékeré ìní ọ̀kan lára àwọn tẹ́nàǹtì ilé àwọn ni ló fipá bá òun sùn. Bẹ́ẹ̀ ló jẹ́ kó dì í mọ̀ pé nínú gbogbo àwọn gbajúmọ̀ èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n máa ń bẹ̀rù láti sọ nípa àwọn tó fipá bá wọn sùn olóhùn nìkan lòun kọ́kọ́ sọ lọ́dún 2006 tóun ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ilé iṣẹ́ ìwé ìròyìn The Punch nínú tó àṣírí ọlọ́rọ̀ ìtì ẹ̀dáriwo táwọn ẹbí àárọ̀ rẹ̀ ń pè òun pé ṣó yẹ kóun sọ ṣùgbọ́n tóun ní kí ló dé ṣé òun pààyàn ni àbóhùn dáná tóun fi sọ tó sì ní ọ̀rọ̀ tóun sọ ẹ̀ ló jẹ́ kí àwọn òyìnbó kí wọ́n wà ká sì sọ fún òun pé kóun lọ dá àjọ aláàánú sílẹ̀ káwọn lè jọ máa ṣiṣẹ́ papọ̀ tó wá jẹ́ kó dì í mọ̀ wípé látìgbà náà làwọn ti ń ran àwọn ọ̀dọ́mọbìnrin àtọmọ kéékèèké tó máa fipá bá sùn àwọn ti ń ràn wọ́n lọ́wọ́. bẹ́ẹ̀ ló jẹ́ pé ó tú àṣírí pé nínú ìrírí òun látìgbà táwọn ti wà lórí ọ̀rọ̀ àwọn tó fipá bá sùn yìí ó ní àwọn tí ìwà àbàjẹ́ náà pọ̀ jù lọ́wọ́ wọn òun làwọn pásítọ̀ ìyún àwọn adarí ẹ̀sìn.